wàhálà ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí ni àṣírí tó wà nídìí ẹ̀ o àṣé lóòótọ́ ni pé agbẹjọ́ ẹnìkan dá àgbàlagbà òṣìkà ni o tó nǹkan tí ó pamọ́ fún àwọn aráàlú lórí wàhálà tó ń lọ lọ́wọ́ láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Nurudeen Adémọ́lá Adélékè àti adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún onídàájọ́ Ìbọ́lá Adépèlé Òjó ló ti fi ojú hàn dé báyìí o ó tó ọjọ́ mẹ́ta tí àìsàn ọ̀rọ̀ ti lọ káàkiri pé kò sí ìbáṣepọ̀ tí ó gúnrégé láàrin Adélékè àti Adépèlé kódà àwọn agbésùmọ̀mí ọ̀hún sọ pé ṣe ni gómìnà fẹ́ yọ Adépèlé nípò rẹ̀ ṣùgbọ́n àwọn balógun jáde sí gbangba o pé ẹ̀ka ìṣèjọba yàtọ̀ sí ti ìdájọ́ kò sí ìjàgbọ́ báyìí ní àárín àwọn ṣèlú wọn ní ẹni tí kò ṣe nǹkan ìtùfù kì í kíyèsí ẹ̀kúlé ìṣàlẹ̀ ní onídàájọ́ Adépèlé Òjó gba kóòtù tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìyẹn National Industrial Court tó wà nílùú Ìbàdàn lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí wọ́n tó gbé lọ sílé ẹjọ́ ni pé gómìnà kò gbọdọ̀ yọ òun nípò gómìnà kò gbọdọ̀ dásán owó oṣù òun àti àjẹmọ́nú òun dúró ó ní gómìnà gbọdọ̀ búra fún àkọ̀wé tuntun ní àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn agbẹjọ́rò lọ́ṣùn ìyẹn arábìnrin Fọláṣadé Fagbọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tó kọ́ ya àwọn lámẹ̀ẹ́tọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà lọ́jọ́ kejì ìyẹn Friday ọjọ́ 17 oṣù kọkànlá ọdún lẹ́nu ni pé kí ni Adépèlé ṣe ti fi rò pé gómìnà fẹ́ yọ òun nípò kí ló sì pọ̀ wọn àti Fagbọ́lá pọ̀ gan-an ṣùgbọ́n o kúdùgbò ọ̀rọ̀ ń jà nígbà tí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀ṣun Ọ̀nàrẹ́bù Wálé Ẹgbẹ́dùn tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí onírúurú àwọn ìwé ẹ̀sùn tí àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ti fi ránṣẹ́ nípa Adépèlé tẹ́ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ìdigunjalè kan ṣẹlẹ̀ nílùú Ìkìrun níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní aago 7:30 ọ̀sán ọjọ́ 12 oṣù kejì ọdún 2016 báǹkì ńlá mẹ́ta ni àwọn adigunjalè lọ fọ́ lára àwọn tó ń sìnkú ọlọ́pàá méjì àti òṣìṣẹ́ báǹkì méjì lásìkò ìdigunjalè yìí ni àwọn ọlọ́pàá gba ìbọn méjì àti owó tó jẹ́ mílíọ̀nù 7 náírà ó dín díẹ̀ 7,486,300 lọ́wọ́ àwọn adigunjalè ọ̀hún lẹ́yìn ọdún mẹ́rin alájọ ilé-ẹjọ́ ga ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Ìkìrun onídàájọ́ Jídé Fálá dájú pé kí wọ́n yẹgi fún àwọn adigunjalè mẹ́ta tí ọwọ́ tẹ̀ níbẹ̀ ó ní kí wọ́n kó àwọn ìbọn tí wọ́n rí gbà fún àwọn ọlọ́pàá kí wọ́n sì kó owó náà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n o àṣírí tó jáde láti ọwọ́ àwọn òṣìṣẹ́ kóòtù ni pé lóòótọ́ ni akọ̀wé kóòtù Ìkìrun san owó náà sí àkáǹtì tí wọ́n pè ní High Court of Justice Court Deposit Account ṣùgbọ́n wọ́n fẹ̀sùn kan onídàájọ́ Adépèlé Òjó pé ó ti lọ gba owó ọ̀hún èèyàn wa o yàtọ̀ sí eléyìí lára ẹ̀sùn tó wà nínú ìwé iwájú abẹnugan Ẹgbẹ́dùn ní ti àwọn òṣìṣẹ́ kóòtù kan tí Adépèlé dá dúró lórí ẹ̀sùn pé wọ́n jí ìwé ìtẹ̀wé tí owó rẹ̀ lọ bí ẹgbẹ̀rún lọ́nà 30 náírà láti bí ọdún 3 sẹ́yìn a gbọ́ pé nígbà tí ọ̀rọ̀ ìdí ilé ẹjọ́ adájọ́ dá àwọn òṣìṣẹ́ méjì láre o ṣùgbọ́n láti gbà náà etí ni obìnrin fi ń gbóhùn ọ̀rọ̀ ní ọ̀rọ̀ owó oṣù wọn onídàájọ́ Adépèlé kò jẹ́ kí wọ́n san fún wọn rárá kò tán síbẹ̀ o bákan náà wọ́n ti fi ẹ̀sùn kan alága àgbà yìí pé òbítíbitì mílíọ̀nù náírà tó wà fún kíkọ́ ilé ìkàwé tó jẹ́ ti ẹ̀ka ètò ìdájọ́ judiciary library ló tún pòórá lábẹ́ ìṣàkóso rẹ̀ gan mélòó lẹ tí ì gbọ́ wọ́n tún ní Adépèlé Òjó tún gbẹ̀sẹ̀ lé owó ìpara aṣọ ìyẹn robe allowance tó jẹ́ ti onídàájọ́ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun owó náà sì tó mílíọ̀nù 5 náírà kí ló dé ṣá o ṣe ni àwọn aráàlú rò pé ìjọba ń gbógun ti Adépèlé láì jẹ̀bi ni o àgbà tí àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ yìí gan fún síta láàárọ̀ Monday 20 oṣù kọkànlá ọdún yìí wọ́n ní àwọn kò ṣerú mọ́ o wọ́n ní ìnira pọ̀ jù fún àwọn lábẹ́ adájọ́ àgbà wọ́n lásìkò rẹ̀ kò mú ìrọ̀rùn bá àwọn rárá alága wọn ọ̀gbẹ́ni Gbẹ́ngà Ìlúdìrẹ sọ fún àwọn oníròyìn pé gbogbo ọ̀rọ̀ ni àwọn ti gbà láti bá Adépèlé Òjó sọ̀rọ̀ ní tùbí-nùbí ṣùgbọ́n àṣìlò agbára yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ èrè sì mú àwọn kò láti fi ẹ̀hónú àwọn gbangba kí la wá ń bá kagan o Ìlúdìrẹ ṣàlàyé pé ó pọ̀ lára àwọn tí adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí dá dúró láì nídìí àti láìsí àwíjàre ni wọ́n ti kú o nítorí wọn kò rí owó tọ́jú ara wọn ni pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn yìí gẹ́gẹ́ bí Ẹgbẹ́dùn ṣe wí ló mú kí àwọn aṣòfin gba Adélékè níyànjú láti sọ pé kí Adépèlé yẹ̀bá lọ́fíìsì kí àtẹ̀lé rẹ̀ onídàájọ́ Ọláyínká Afọlábí ṣe bọ́ síbẹ̀ kó wá sí àlàfo ní ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbọ́n o kí wàá ní ẹ̀bi gómìnà Adélékè nínú gbogbo ọ̀rọ̀ yìí ṣó yẹ kí gómìnà fọ́ lẹ́nu láì gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ yìí ni báwo ni orílẹ̀-èdè wa yóò ṣe wá bọ́ nínú àdàgà ìwà ìbàjẹ́ tí a bá ń fi ọwọ́ ra ẹni tí ó wà tí ò dáa lórí nígbà tí àwọn aláìsọ tún sọ pé nítorí ìdájọ́ ikú tí onídàájọ́ Adépèlé Òjó dá fún dókítà Àràmọ́nì Adédoyin níjọba ṣe ń gbógun tì í kí àwọn àbẹ̀ṣekáwọ́ gómìnà fi fọ́tò kan fún gbogbo ayé pé tó bá ń sọ nípa ẹni tí ó ní àbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Adédoyin gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni o èyí sí àkà Oyètọ́lá kí a mú ti òṣèlú kúrò kí a sì fi ẹ̀gbọ́n sí abala kan ìgbàgbọ́ àwọn olóòótọ́ èèyàn lórílẹ̀‐èdè ni pé yóò dùn mọ́ onídàájọ́ Adépèlé Òjó nínú láti fi sí gbogbo àwọn ẹ̀sùn wọn fi kàn yìí kó bá lè fọ orúkọ ara ẹ̀ mọ́ nínú ẹ̀rẹ̀ tó wà yìí nítorí ọjọ́ òní kọ́ ò nítorí ọ̀la ni o.